kù dédé àsìkò yìí yóò rọrùn fún wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 27 oṣù karùn-ún ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kó tó di wípé ẹgbẹ́kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bẹ́ẹ̀ni ṣe jẹ́ ọjọ́ 27 nínú oṣù karùn-ún, ọjọ́ tí wọ́n yà sọ́tọ̀ fún ìsàmì ayẹyẹ àwọn ọmọdé akẹ́kọ̀ọ́ lágbàńláyé, ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun mà ló ti fi iṣẹ́ ìkíni kú oríire àti ọdún sí gbogbo àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ ọmọdé jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ wípé ètò ìṣèjọba òun kò ní tẹ̀tì láti fún àwọn ọmọdé ọ̀dọ́ ní ẹ̀tọ́ tiwọn lábẹ́ òfin bó ti tọ́ àti bó ti yẹ. Ó ní òòṣà tá a bá ń ṣe lódò tá a jẹ́ kọ́mọdé ó mọ̀ sí irú òòṣà bẹ́ẹ̀ kì í pẹ́ parun o. Nípa ìdí èyí wọ́n nílò láti máa ṣùgbà àwọn ọmọdé ọ̀dọ́, àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n sì fún wọn ní ẹ̀tọ́ wọn. Bákan náà kí wọ́n lè ṣe àwọn ohun tó tọ́ àti ohun tó yẹ fún wọn, léyìí tí ó fún wọn ní ọjọ́ ọ̀la tí ṣe ọjọ́ rere. Gẹ́gẹ́ bí ààrẹ Tinubu ti sọ, ó ní gbogbo orílẹ̀-èdè èyí tó bá ti ní tọmọdé báwo irúfẹ́ orílẹ̀-èdè bẹ́ẹ̀ kì í pẹ́ parun, bẹ́ẹ̀ sì ni wọn kì í ní ọjọ́ ọ̀la, nítorí ògo wẹrẹ ọjọ́ òní òun náà ni ó di ògo ọjọ́ ọ̀la. Ọmọdé òní ni ó dàgbà kó dọ̀la. Ó ní àwọn òwe tí wọ́n máa ń pa ní kékeré wípé àkùkọ adìyẹ bàbá mi láéláé, àkùkọ adìyẹ bàbá mi láéláé, wípé bí ò bá kú àgbà ní ń dà. Ó wá gbà á ládùúrà fún gbogbo àwọn ọmọdé pátá o wípé gbogbo wọn ni wọn ó dàgbà tí wọn yóò ṣoríire. Ààrẹ Tinubu tó tún fi ọ̀rọ̀ kan kún pẹ̀lú àkòrí eléyìí tó jẹ́ ti àgbékalẹ̀ fún ìsàmì ayẹyẹ ọjọ́ náà fún tòní, èyí tó sọ wípé ẹ dìde ẹ sọ̀rọ̀ sókè kí ẹ sì fi ọjọ́ ọ̀la rere sílẹ̀. Stand up, speak up, building a bully-free generations, èyí tí wọ́n pe àkòrí ti ọdún yìí ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ó wá ní àṣà àti ìṣe àti ìgbé ayé ìrọ̀rùn fún àwọn ọmọdé lórílẹ̀-èdè Nàìjíríà òun yóò máa tẹ̀síwájú láti jẹ́ kó rọrùn fún wọn. Igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Àtíkù Abubakar òun náà ti kànmínú o, pàápàá jù lórí bí wọ́n ṣe sọ wípé wọ́n ti lé olúlé iṣẹ́ ẹgbẹ́ òṣèlú PDP pa nílùú Àbújá o. Wọ̀nyí o, àwọn tí wọ́n jẹ lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP àwọn ni wọ́n ti ṣe ìpàdé gbòǹkẹ́lẹ́ kan ní ìrọ̀lẹ́ àná nílùú Àbújá ní iléeṣẹ́ gómìnà ìpínlẹ̀ Bauchi èyí tó wà nílùú Àbújá o. Àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP èyí tí wọ́n ṣe ìpàdé ọ̀hún lẹ́yìn tí ìjọba tó ń ṣe ìṣàkóso olú lórílẹ̀-èdè yìí nílùú Àbújá ti FCTA tí wọ́n ní wọ́n gbé igi dáná láti wọnú olúlé iṣẹ́ ẹgbẹ́ òṣèlú PDP látàrí owó kan èyí tí wọ́n ní ẹgbẹ́ òṣèlú náà ó jẹ, èyí tó jẹ́ wípé owó ilẹ̀ ibi wọ́n kọ́ ọ́fíìsì wọn sí, tí owó náà tí wọ́n sì ti san kẹ́yìn sí yìí ni wọ́n ló lọ bí ọdún 28 28 years, èyí tí wọ́n ní wọ́n ti jẹ owó náà gọbọyè. Ìdí rèé tí ìjọba tó ń darí ìlú Àbújá lábẹ́ alákòóso olú lórílẹ̀-èdè yìí tìlú Àbújá Nyesom Wike pẹ̀lú àwọn ikọ̀ rẹ̀ tí wọ́n ṣe gbéra lánàá láti lọ ti olú iléeṣẹ́ ẹgbẹ́ òṣèlú PDP pa. Bákan náà ni wọ́n ti olú iléeṣẹ́ FIRS àti àwọn tó kù tí wọ́n ní wọ́n jẹ gbèsè ni wọ́n ti pa títí di ìgbà tí wọn yóò fi sanwó. Ìjọba ìlú Àbújá ó ti fún wọn ní gbèdéke ọjọ́ 14 láti kó gbogbo ìwé wọn àti ìwé tí wọ́n fi ń sanwó bọ̀ kí wọ́n tẹ́ pẹpẹ rẹ̀, bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ti ní kí wọ́n gbé ilé wọn kúrò lórí ilẹ̀ ìjọba nílùú Àbújá o. Àwọn ẹgbẹ́ òṣèlú PDP ní
àwọn ti ṣetán o lábẹ́ alága wọn Umaru Damagum. Ó ní àwọn ò ní dákẹ́ láti máa sọ òdodo, bó bá sì jẹ́ ẹ̀wọ̀n ní Tinubu yóò fi ta wọ́n lọ́rẹ, àwọn ti ṣetán láti gbà á, ṣùgbọ́n o àwọn yóò sọ tinú àwọn. Wọ́n ní ìjọba amúnisìn ní ìjọba ààrẹ Tinubu, ìjọba tí ò fẹ́ ìlọsíwájú orílẹ̀-èdè tí ò sì fẹ́ ìṣerere àwọn alátakò, òun níjọba Bọ́lá Ahmed Tinubu. Ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Matthew Ọbásanjọ́ òun mà ló ti sọ tóun tójú rẹ̀ rí o. Oníṣẹ́ rí ajá tó bá wọlé tẹkùn tó jáde, onírú ajá bẹ́ẹ̀ ó yẹ káàkiri wípé ògbójú àti ògbóǹtarìgì akọni ajá eléyìí tó ṣọdẹ ni. Ó ní òun wọlé ikú, òun bá ikú jẹ, òun bá ikú mu, ṣùgbọ́n o ikú ò pa òun, nítorí pé òun ti di ọmọ ikú tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn tárùn ò gbọdọ̀ ṣe o. Ọbásanjọ́ èyí tó sọ ìrírí rẹ̀ lábẹ́ olórí orílẹ̀-èdè yìí láyé ológun tẹ́lẹ̀ rí olóògbé General Sani Abacha ní ìgbà tí Abacha tó mú ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún. Ọbásanjọ́ bákan náà gbajúgbajà oníṣòwò olóògbé MKO Abiola àti olóògbé olórí orílẹ̀-èdè yìí èyí tó gba ìjọba lẹ́yìn Ọbásanjọ́ o, èyí Shehu Umar Musa Yar'Adua tó kó àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sínú ẹ̀wọ̀n. Ọbásanjọ́ ní láyé olóògbé Abacha ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí òun ló kó sínú ẹ̀wọ̀n pẹ̀lú ìlérí wípé kò sí ọ̀kan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí yóò farare lọ o, tí yóò jáde kúrò nínú ẹ̀wọ̀n bí kò ṣe wípé òkú wọn ni wọn yóò máa gbé jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ọbásanjọ́ ní ẹni Ọlọ́run yàn tó sì rán níṣẹ́ ó yàtọ̀ sí ẹni kú pé o. Ó ní lótìtọ́ ní lódodo lòun mọ̀ yìí pé àyànfẹ́ Ọlọ́run lòun àti pé òun rí àánú Ọlọ́run ọba gbà. Ó ní tí kìí bá ṣe bẹ́ẹ̀ ni lótìtọ́ o Abacha gbìyànjú nígbàyé rẹ̀ láti rí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó gba ẹ̀mí lẹ́nu wọn, èyí tó jẹ́ wípé olóògbé MKO Abiola ìlérí Abacha ṣẹmọ o, èyí tó kú sínú ọgbà ẹ̀wọ̀n. Ó ní Umaru Yar'Adua ní tirẹ̀ òun náà ní orí ọ̀fẹ́ gbà, ṣùgbọ́n ikú kò jẹ́ ká gbádùn obì tó gbó kákà. Ó wá ní òun ní tòun, òun ò sọ nǹkan kan ju wípé ọpẹ́ òun ni òun fún Ọlọ́run wípé òun wà láyé wà láàyè, òun jáde kúrò nínú ọgbà ẹ̀wọ̀n náà tóun tún di ààrẹ orílẹ̀-èdè yìí. Ọbásanjọ́ tó sọ̀rọ̀ náà ní ìpínlẹ̀ Imo lópin ọ̀sẹ̀ tó kọjá yìí nígbà tó ń ká aṣọ lójú ilé ìjọsìn ńlá kan èyí tí wọ́n ṣe ẹ̀kọ́ ètí ẹlẹ́yinjú àánú kan tó kọ́ sí ìpínlẹ̀ Imo. Níbẹ̀ ló ti ń sọ orí Ọlọ́run àti àánú tó rí gbà látọwọ́ Ọlọ́run, èyí tó jẹ́ wípé ó kọjá òye rẹ̀. Bàbá kan rèé ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́ta 56 years èyí tí wọ́n porúkọ rẹ̀ ní Jayé Ọba Olúwafẹ́mi. Òun nílé ẹjọ́ gíga tó kalẹ̀ sílùú Adó Èkìtì tí ṣolúlu ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ti jù sínú ẹ̀wọ̀n gbére fún ẹ̀sùn wípé ó ṣe yùnkẹ́yùnkẹ́ tuntun mẹ́lẹ́tò pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún 14 ní ìpínlẹ̀ Èkìtì. Lánàá òde yìí ni adájọ́ ilé ẹjọ́ náà ló tún ẹjọ́ ọ̀hún gbé dìde, èyí tí wọ́n sì mú ẹjọ́ náà wá sí ìparí pẹ̀lú ẹ̀wọ̀n gbére, èyí tí wọ́n ní kí Jayé Ọba Olúwafẹ́mi kó lọ́ọ́ máa jayé ọba nínú ọgbà ẹ̀wọ̀n. Gẹ́gẹ́ bí olùpẹ̀jọ́ tó rojọ́ náà àti ọmọ tí ìṣẹ̀lẹ̀ ṣẹ̀ sí sọ wípé ọjọ́ ńlá ni ọjọ́ náà má lè gbàgbé ló jẹ́ fún òun. Ó ní ọjọ́ 26 oṣù kẹwàá ọdún 2020 ni ọkọ ìyá òun èyí tí ṣe Olúwafẹ́mi yìí, ó ní kì í ṣe bàbá tó bí àwọn nù, bí kò ṣe wípé ọkọ ìyá òun ni òun ló hùwà ibi ọ̀hún pẹ̀lú òun nígbà tí ìyá àwọn kò sí nílé tó rìnrìn àjò. Ó ní ìyá àwọn tó jẹ́ oníṣòwò a máa rìnrìn àjò láti ìlú kan lọ síbì kan fún okòwò rẹ̀. Ó ní bàbá yìí sì rèé kì í fi gbogbo ìgbà wá sí ọ̀dọ̀ àwọn, ṣùgbọ́n a máa sábà wá láti wá sùn ọ̀dọ̀ àwọn nígbà tí ìyá àwọn kò bá sí nílé, láláìmọ̀ wípé ó ní èròǹgbà iṣẹ́ ibi èyí tó ní lọ́kàn. Ó ní kò rí àwọn gẹ́gẹ́ bí ọmọ tó bí nínú rẹ̀. Ọmọ yìí tí wọ́n fi orúkọ rẹ̀ pamọ́ ló wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìyàrá ìkẹfà primary 6 ní ọdún 2020 ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, tó sì wà lọ́mọ ọdún 14. Ó ní ọjọ́ yìí ìyá àwọn ni ò sí nílé
tí ọkọ ìyá àwọn sì wá sùn ọ̀dọ̀ àwọn, èyí tó jí òun lóru tó sì fi tìpátìkúùkù ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú òun. Ó ní ní òwúrọ̀ ọjọ́ kejì lòun pe ìyá òun, ó ní ṣùgbọ́n bàbá yìí ó kàn jálẹ̀ wípé irọ́ ńlá ni òun pamọ́ òun o. Láti ìgbà náà ni wọ́n ti tẹsẹ̀ bọ ìwádìí, èyí tí ìdájọ́ òun pẹ̀lú ẹ̀rí wáyé lánàá o, tí wọ́n sì ní kí bàbá náà kó lọ lo ìṣẹ̀mí rẹ̀ tó kù nínú ọgbà ẹ̀wọ̀n fún ìwà búburú tó wù yìí. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọ̀dọ́mọdékùnrin tí máa ń sọ̀rọ̀ lórí ìkànnì ayélujára TikTok, eyín Pella, òun mà ló ti bẹ̀rẹ̀ sí ní dúnkokò wípé òun yóò fi ọwọ́ òfin wọ́ ìránṣẹ́ Ọlọ́run kan lọ sílé ẹjọ́ tuurutu fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́, sísọ ohun tá à ṣe àti píparọ́ mọ́ni, èyí tó ní pásítọ̀ náà eléyìí tó jẹ́ ti olùdásílẹ̀ ìjọ kan èyí tí wọ́n pè ní Remnant Christian Network, pásítọ̀ Kisiena Isiri. Ó ní pásítọ̀ Kisiena Isiri òun ló ń ba òun lórúkọ jẹ́ látàrí bí ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó jókòó kọ ìdánwò UTME ti ọdún yìí bí wọ́n ṣe fìdírẹmi tí wọ́n jákulẹ̀ nínú ìdánwò ọ̀hún àti èsì rẹ̀ tó jáde eléyìí tí ò dùn gbọ́ sétí o. Pella èyí tó sọ wípé pásítọ̀ Isiri ó ṣe fọ́nrán kan tó fi léde lórí ìkànnì ayélujára rẹ̀ níbi tó ti ń sọ wípé Pella àti ọ̀rẹ́bìnrin rẹ̀ Javins àwọn ní àwòkọ́ṣe búburú fún àwọn ọ̀dọ́ òde òní, pàápàá jù àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń bẹ nílé ẹ̀kọ́ girama. Ó ní àsìkò tó yẹ kí wọ́n fi sílẹ̀ láti kàwé ni wọn yóò máa wo àrà èyí tí Pella àti ọ̀rẹ́bìnrin rẹ̀ Javins tí wọ́n ń dá lórí ayélujára, àti wípé wọ́n rí Pella bí àwòkọ́ṣe búburú léyìí tó jẹ́ wípé kò ní ètò ẹ̀kọ́ tó yè kòrò. Ilé ẹ̀kọ́ girama lòun náà ti yàbàrà tí ò sì ṣe ohun tó tọ́ lórí ẹ̀kọ́ rẹ̀, èyí tó jẹ́ wípé orí ayélujára òun ló wà ní gbogbo ìgbà tóun náà sì ti lówó. Ó ní gbogbo ìgbà tó yẹ kí àwọn akẹ́kọ̀ọ́ yìí ó lò láti fojú sí ìwé wọn, ó ní Pella ni wọn yóò máa tẹ̀lé lórí ìkànnì ayélujára. Ó ní ìdí rèé tí ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n ṣe fìdírẹmi nínú ìdánwò UTME ti ọdún yìí. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó wà nínú fọ́nrán èyí tí pásítọ̀ náà fi léde, èyí tí Pella ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìbanilórúkọjẹ́ àti sísọ ohun tí kìí ṣe tẹnimọ́ni o. Ó ní ẹni tí ó bá ṣoríire yóò ṣoríire. Pella ní òun ò fìgbà kan fàyè sílẹ̀ fún àwọn ọmọdé láti máa darapọ̀ mọ́ òun lórí ayélujára bí kò ṣe wípé òun gbájúmọ́ ọ̀nà tí Ọlọ́run sọ wípé òun yóò ti jẹ́ èèyàn nínú ayé ni o. Lákòótán nínú ọ̀rọ̀ Pella, ó ní ilé ẹjọ́ ni yóò bá wọn dá sí ọ̀rọ̀ náà tó ń ti òfin èyí tó tọ̀nà ní orílẹ̀-èdè yìí àti ní abẹ́ òfin. Tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Ẹ tún pàdé wa nígbà míì nígbà tẹ́ máa gbọ́ tòrè míì láti lè ṣe wa. Síwájú ìgbà náà, wàhálà ìdààmú kò ní jẹ́ tiwa o. Happy Children's Day. Fúnmi Adénúgà ló kọ mi. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.